wọ́n ń kó tí wọ́n ń kó lọ sábùjá tó wọ́n fi ń pín owó láàrin ra wọn. Ẹ máa wo iye tí wọ́n fún Boko Haram tí Boko Haram ò tí ì dúró. Ẹ máa wo iye tó ń fún wọn bandit wọ́n yín pààyàn kiri. Ẹ máa wo gbogbo wọ́n ṣe ti bí àwọn obìnrin wa ṣe ti di olóṣó tán nítorí pé ìjọba ò ṣe nǹkan tó yẹ kó ṣe. Òkè òun nísìnyí adébíbà ilé ni kò sí network. Ìlú tó bá ń work network máa wà kó èyí ò ní máa wo pé kí ni mo fẹ́ jẹ láàárọ̀ bí ayé sọ̀rọ̀ yìí sì àmọ́ àwọn atọ́ àwọn kan tó yẹ pé wọ́n tí mọ̀ nǹkan tó fẹ́ jẹ lé ní kọ́lọ́ má ṣe ti wá bẹ́ẹ̀. Gbogbo ìyà yẹn àwọn á rí i pé ó ti pọ̀ jù lẹ́nu yẹn ti pọ̀ jù gbogbo wa náà là ń gbójú ẹ̀ ọjọ́ wo la fẹ́ bọ́nú ẹ̀ láwa sọ pé ṣé Nàìjíríà tẹ wà yìí ṣó tẹ yín lọ́rùn àbí ká dá dúró nílẹ̀ Yorùbá ká dá dúró ká ní kọ́ńtírì tiwa ètò yìí òun ni tí Sunday wa mú tó ń dìde tó bẹ̀rẹ̀ sí ń jà fún ẹ̀tọ́ irú nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàràpá tó fi di pé à ń gbọ́ orúkọ wọn lọ́tún lọ́sì èho doctor tó gboyè tó ní PhD ó lọ abroad ó mèkó owó ó wá dé wá ní òkè kóun wá dá okó lẹ̀ kọ́wọn ọmọ lóun fi wọ́n náà fi jẹ́ ń bẹ̀ owó employ about 200 staff ibẹ̀ lọ tí wọ́n sọ pé àwọn tó ń dẹran yìí wá dẹran ọ̀dà wọn ní oko bẹ́ẹ̀ ni ó wá ní òkè kóun lọ rí sẹ́ríkì wọn ibi tó ti ń lọ rí sẹ́ríkì wọn lọ́dẹ̀ ṣàpá àwọn irú ẹ̀ta tí wàá gbọ́n bíbá yìí pé wọ́n ní pẹ́pẹ́ sí o àwọn èèyàn kan lé àwọn Fúlàní nínú oko wọ́n wá lọ pe sójà wá tí wọ́n wá fi ń nà àwọn èèyàn àmọ́ bí abíbá yìí àbí bí kọ́ ló ti ṣẹlẹ̀ so kó má dàbí ẹni pé agbègbè bí ló ti ṣẹlẹ̀ so òun ló wá mú wa tá a wá fi sọ pé òkè ọ̀gá wa ń bọ̀ lénìí ọ̀nà ọ̀fẹ́ wa visit wa lógun sí àwa ní ibi tó ti ṣẹlẹ̀ yẹn gangan la fẹ́ lò àti fẹ́ attend sọ́wọ́n yẹn so a máa fẹ́ kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ join wa so ká lè máa jomi toro ọ̀rọ̀ àwọn náà ti wà lọ́nà wọ́n wà lọ́dọ̀ gọ́vnọ̀ tó bá ti kúrò lọ́dọ̀ gọ́vnọ̀ wọ́n ń bọ̀ bíbà so that wọ́n máa entertain wa a máa lè sọ ẹ̀dùn ọkàn wa àti àwọn nǹkan tá a fẹ́ kò jẹ́ bó ṣe jẹ́ ẹ ṣe gan tó ti yé wa báyìí. ó ti yé wa.